kò sí irọ́, bí kò sí ẹ̀tàn. Love is a beautiful thing. Nígbà òjò, nígbà ẹ̀rùn, ṣó máa dúró tì mí. 'Cause when I look into your eyes, do you know what I see? Ìfẹ́ bí ọmọ ìyá, ọ̀rẹ́ bí alábàárìn mi ni. Dada, kí ló ń sunkún? Bẹ́ẹ̀mi náà ṣe ń béèrè lọ́wọ́ ẹ̀, ẹkún ló fi ń dá mi lóhùn. Why are you crying? Ọ̀rọ̀ dàda mà ti sú èmi báyìí. Wọ́n ní ebi ń pa ni, kò ṣeé fìfẹ́ wí. Matron, bíi ti dàda yìí kọ́. What are we going to do now? Àfi ká polówó ẹ̀ o. Àwọn tó mọ owó ẹ̀ náà la máa pè. Dàda, ó yẹ kó máa sùn ni. Àwọn tó kù, wọ́n ti sùn. This woman, I don't want any disturbance this week. I know, ma. But the issue at hand now is not what we can handle here. Benny. Yes. Ẹni tó bá mojú ògùn ló máa ń pa obìnrin rẹ̀. Ọ̀rọ̀ dada, ẹ̀yin lẹ́mọ àti dé olùnàgún ẹ̀. Ó dẹ̀ di dandan kẹ́ mọ àti lọ ẹ̀. You have to be here. Kí ni madam wá sọ? Yes, she said she's coming. Mi ò expect madam kó tún wá síbí báyìí. Kò yẹ kó tún máa ṣe wàhálà mọ́. She needs to rest. Well, iṣẹ́ ni. She must be here. Òótọ́ ló sọ Diola. Àmọ́ wọ́n ní pé iṣẹ́ ẹ̀ ni. Olóhùn roko òun lodò. Jọ́ tó bá tó kó àtòdòdé, ṣé iṣẹ́ yẹn ò ní wá bá mi tó fi sí? Wá bá because responsibility ẹ̀ ni. Mo ti mọ̀ pé nǹkan tẹ́ máa sọ ni. Mo understand yín tẹ́yìn ò bá understand. It's like ìṣẹ́jú. Ara tẹ́ ń wò yìí ń fẹ́ sí mi. Ẹ wò tí ò bá ń ṣọ̀rọ̀ dáadáa ní mi ní jẹ́ kẹ́ lọ sẹ́niwẹ̀. Anyway, má jẹ́ kẹ́ wà lé kẹ́ sùn for a week ni. Òótọ́ ni mà. Already stress ti wà lára yín. The remaining 1 week tó kù yìí, ó yẹ kẹ́ máa sùn kẹ́ máa jí ni. Ọ̀dà, mo ti bọ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ pé tèmi náà lẹ́wọ́ kó ń ṣe. Ẹ ṣé gan ni. Okay, ẹ jẹ́ kí n wá promise yín. Aside today, tí n bá ever ní any reason láti lọ sí ọ́fíìsì, mi ò nílò ju 30 minutes lọ. Àdáti promise mi pé tí bá sọ fún yín wá mọ́ ń jẹ́. Ẹ lè gbọ́. Ìgbà yẹn lẹ máa ní mo tún ti gbé tèmi dé. Ṣé torí ẹ̀ lè ṣe wá ṣe mí lórí? Let's go. Sorry. Ó dàbọ̀ máa ń. Ó dàbọ̀ ẹ̀rà nǹkan bọ̀. Ìrìn àjò ní ìlú ni kémi máa kàgbà kó ọpẹ́ fún òwà yìí. Bóyá. So gbádùn báyìí. Ṣé mi gbádùn? Àbí kí ni bí ọlọ́run kẹ́ sáré òṣèwọ́? Àṣé kìí ṣe pé àárẹ̀ gan ṣe ìwọ ní kó jẹ́wọ́ bùkátà sọ̀rọ̀ ẹ̀ ohun tí bá ń ṣe ọ ní kó tètè sọ nísìnyí ká yanjú ọ̀rẹ́ ọlọ́wọ́ kan kó sì tàn síbẹ̀ báyìí. Wo ó pariwo lé mi lórí tó o bá ti fẹ́ kí àwọn ará àdúgbò gbọ́ ariwo èmi àti ẹ láàárọ̀ yìí tètè sí ojúṣe tó yẹ kó mọ̀ pé kó o ṣe kó tó jáde nulẹ̀. Wá ojúṣe ìwèrè wo gan ló ń sọ? Ojúṣe ìwèrè wo gan ló ti ń pariwo gan náà? Ojúṣe ìwèrè wo ọmọbìnrin ìdákun kábílà má ti ọwọ́ bàmí lẹ́nu o tó o bá tọwọ́ bàmí lẹ́nu láàárọ̀ n ó gé ọjọ́ èyí tí ẹ̀ ní gé ọjọ́ lásán n ó fà ya pẹ́ẹ́pẹ́ẹ́ ni. Kí ni ẹnu ẹnìkan kan máa tọwọ́ bọ̀ tó o bá gbé ojú ẹ̀ sílẹ̀ máa tọwọ́ bọ̀
ìwà kúmọ̀ mójú di ọkùnrin aláìní tìjú yìí gbogbo ẹgbẹ́ mo bó ṣe ń tọ́jú ilé ìwọ lọ látàárọ̀ ó dé lálẹ́ bókù bá ń lẹ́kọ̀ọ́ ló tó wọlú ilé èdè ó tún wá dínà ó tún kọ́wọ́ gbéra bí egbére ni ó mọ̀ ká sítórì fún mi wọ́n má jẹ́ ká mẹ̀wé mi àti ẹ̀pọ̀ láàárọ̀ yìí. kí ni. hello ma ẹ káàárọ̀. ẹ dákun ẹjọ́ ẹ má bínú ẹjọ́ nítorí ọlọ ẹjọ́ adánigbódó gbèsè kan ni ló fẹ́ dára rẹ̀ dúró láì ṣe mi. mo ti ń bọ̀ ẹ dákun ẹjọ́ mo ti ń bọ̀. akínyẹyẹ. èmi ládá ni dóbi ó gbèsè ààrẹ ò fẹ́ fowó lẹ̀ gbóyún lọ́kọ̀ ọgbọ́mọ bọ̀ tínú ilé ọba gbóná mẹ́mi àti ẹ ó yá wá bá mi. Kọ́mi ó ga o bí Latif àti Dàmọ́lá bọ́n ṣe ní bá mi dá sí anything pa ọ̀rọ̀ wedding nìyẹn. ṣé mo lè ṣòrí èmi náà ti sọ fún ẹ tẹ́lẹ̀ àmọ́ ìwọ ló kí n fẹ́ gbà mí gbọ́. I mean these guys are so busy. They're like busy bees, honestly. But kò ń ṣe pa àánú busy o. But you see the thing is personally, I believe this is your moment. You know, it's your wedding. So I'll have to create time for it now. Actually, kò ṣe pé bóyá ó dùn mí bẹ́ẹ̀ yẹn. Ó mọ̀ pé then time sef dey come. Time tí wọ́n náà bọ̀ máa kó mọ́ tí ẹ wà bọ́dà rárá. Kò sí wàhálà. Báwo wá ní ibi tó sọ pé fẹ́ lọ yẹn? Actually, mo fẹ́ rí bọ̀bọ̀ tí ó ń design program event yẹn. Okay. You understand? Ó sọ àwọn kọ̀ọ̀kan fún mi lórí phone but me understand it. So mo fẹ́ sáré dọ́dọ̀ ẹ̀ and to talk about it and you know to check ibi tó bá ṣáà bàṣẹ́ dé. You understand? Oh, right now. Yeah, nice. Yeah, okay. Yeah, lest I forget, Mr. Akin Kolapo of Nairobi. No, okay. Yeah, he called. I spoke with him. Actually, he called me. I saw his missed call, but that man is so humble, you know. So when I called him back, I mean, he was so soft on the phone. Oh my God. I was like, "Wiki, I check $2 million for wedding." Hey, bro, now they whine me now. So whine me. I am so sincere. Can you find wine? Hello. Good morning, ma'am. Good morning. Good morning, ma'am. Good morning, ma'am. But matron, mo ti bẹ̀ yín countless times pé kẹjọ kẹyẹ ló máa fún mi. Ẹgbẹ́ ọmọ yín ni mo jẹ́. Mo kàn wá opportunity láti jẹ́ alákòóso iléeṣẹ́ yìí ni. Ẹ jọ̀ọ́ ma, please. I know, but wọ́n ní ẹni tí ọlá bá tọ́ sí ẹ jẹ́ ká bu ọlá fún un. Ẹ wo madam, kì í ṣe ọjọ́ orí yín ni mo ń respect o tí kì í bá ṣe ipò tẹ́ dìmọ́ níbí báyìí àti ìwà yín. All the same. Anyway, where's Dada? Oh, ó wà ní ward. All right, let's go. Auntie, 20 minutes, ma. As your lordship places, ma. Oh, love Motume. She's very intelligent and humble. In fact, I want to be like her when I grow up. I want to be like her when I grow up. Yeah, exactly. She's nice and she's very gentle. Oh, the dark. You can't pay more receipt call. Hello, Wumi. Mo ti rí Adúfẹ́. No, má bínú. She'll soon be with you. And I've been there for 30 minutes. Yeah, má bínú, Joe, má bínú. Yeah, she is. She's on her way. This is going to be the third time that a moon date perfect your photo. It's okay. It's okay. All right. Monsuru. Huh? Try on now, lọ síbẹ̀ yẹn mọ́. Kí ló dé? Ṣé o sì? Níbo wá la wá fẹ́ padà sí báyìí? A lọ sí home. Home. Ilé ni mo jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ gbàgbé nǹkan lé ni? Ṣé o ní problem ni àbí kí ni problem ẹ gangan báyìí? Ṣé o mọ̀ pé ọ̀dọ̀ Bíọ́lá ni mò ń pè ní home ni? Èmi ò mọ̀ pé ọ́fíìsì wọn ni home. So ibẹ̀ la ṣá ń padà sí báyìí lédè kan. Ilé ẹ̀ là ń padà sí. Torí màmá sọ̀rọ̀ kan wá tún máa béèrè another question. Wọ́n ṣépè fún ẹ ni. Lédè kan báyìí.
ọ́fíìsì là ń lọ. Ẹ jẹ́ n fi iná sọ́kọ̀ dáadáa. Inú mi máa dùn tí n bá ti wà pẹ̀lú yín ni. Áńgẹ́lì yìí bó ṣe wà yìí, áńgẹ́lì yìí èsì ni. Ẹ̀yin náà ò ní mọ̀ nira láyé yín bẹ́ẹ̀ ṣe wà yìí. Ẹ má kó nǹkan kan lọ́kàn o. Ṣé àwọn áńgẹ́lì mi wà báyìí ọ́ ti èsì ni? Mi ò fẹ́ kankan mọ́. Dada àwòrò yàlẹ̀ yàgé okùn. You know I love you so much. Yes, I know. I love you too. Oh, thank you. Dada, what do you want again? Mi ò ní fẹ́ lọ tó kó tó wá padà pè mí lórí ọ̀rọ̀ ẹ o. I am okay. Dada, don't worry, be happy. Dada, don't worry, be happy. Thank you, darling. Okay, so mú lọ bá wọn tó pé ó ti wà okay. Madam, ká mú dàda lọ bá àwọn èyí tó kù ṣeré. Madam, ẹ dẹ̀ ń ṣe yán bí ọkà bí ẹni pé ìmọ̀rú èèyàn ti dàda jẹ́. Madam, òótọ́ ni o. Master Solo ni nickname dada. He does everything alone. Eats alone, walks alone, sleeps while others have slept. Is that true? Oh, true, Abi. Oh, true. You have to leave here right now. Ekaro. Wumi, don't call my name. This is the third time tí wà tí ọkọ ẹ máa mú date for photo shoot. Go down now. Emergency my food. Wúrà ẹ̀ náà bó ṣe rí. Yesterday we all agreed pé o ò ní wá sí home until after your wedding. Look at you. Just take a look at yourself. You look stressed out. O need to take care of ẹ, ṣe gbogbo ẹ̀, o ò ṣe anything. O dẹ̀ ń wá síbí báyìí, ń wá síbí báyìí. Go down now. Just 2 weeks to your wedding. okay, I'll leave. Ó jẹ̀bi tó leave. Dìde jọ̀ọ́ jẹ́ ká máa lọ. And matron ẹ̀yin náà ṣẹ̀ mí o. Ẹ ṣẹ̀ mí gan. Ẹ kàn ṣe bí ìgbà tẹ́ ẹ mọ̀ nǹkan tá jọ sọ ni. Ẹ mọ̀ now. We all agree she won't be coming to home until after our wedding. Lóòótọ́ la jọ agree. Àmọ́ nǹkan tó wà nílẹ̀ yìí ó ju agbára wa lọ. A dẹ̀ fẹ́ kí nǹkan tí à ń rò kó ba nǹkan tá à ń rò jẹ́. Àná kò tí ì pé wọ́n náà tó ń dé bí báyìí o. Àti gbọ́, jẹ́ lọ. Happy photo shoot o. Jonah. Yes, ma'am. Good morning, Miss Wumi Toriola. Yes, ma'am. Wọ́n ti wá mú wa ẹjẹ́ a máa lọ. Yes, ma'am. Ọlá ọ̀rẹ́ rin kọ́ lọ́rọ̀ tó wà lẹ́yìn o. Ó ti bá Biola jẹ́ gan-an. Kí ló ṣẹlẹ̀? Sorry, if anything happens to her before our wedding, I'll hold you responsible. Ìwọ tèmi. Kí n tèmi ń bẹ wọ́n tàlàbà nù bèjì. Kí n tèmi. Ìwà àti ẹ̀jẹ̀ ká tètè máa lọ kí àǹtí wọn kó tó pa mí o. Kó tó gbé mi lọ ilé ẹjọ́ mi ìfẹ́ wàhálà o. Okay, check out. Matron. Yes, ma'am. Ẹ jọ̀ọ́. Okay, ẹ̀yin lè máa lọ sọ́fíìsì. Ẹ má worry. Máa pè yín before the end of the day. Okay, ma. Thank you, ma. Yes, ma. Can you nice day, Shebo? God bless you. Madam, get me my car key. No. You can't drive. Where can I go with my car? Ojú ẹ̀ tí mò ń wò yìí, you look stressed out. Mi dẹ̀ fẹ́ kí any evil thing ṣẹlẹ̀ sí ẹ. O lè drive o. Ẹni tá dẹ̀ fi ṣe PA ẹ yìí. Òun ni ò mọ mọ́tò wa yìí. Mi mọ béèyàn ṣe wà. Ó ga báyìí kó má mọ mọ́tò wa. Okay. Of course, o mọ̀ pé she doesn't drive. I'm not going to drive. Then you do the driving, right? Of course, you know I can't. Why I've got a lot of things to do. Mo máa bẹ̀ lọ sí ọ̀dọ̀ event planner, kí n tó lọ gba gown and everything. I've got so many things to sort out today. She's not driving and you cannot drive. Èmi kẹ́mi mọ́mọ́tò wà ní ilé wẹ́kà kákàtẹ̀ wá sọ pé ẹ̀ṣin àbí ká pe ọ̀rẹ́ ilé kó wá gbà. Ọ̀rẹ́. Yes, ọ̀rẹ́. Àmàlọ́pọ̀. Nǹkan burúkú lẹ̀ ń ṣe ń rẹ́rìn. Bó ṣe ń rẹ́rìn. Ó dórí ẹ kó béèyàn wí ó dẹ̀ ń rẹ́rìn. Kò funny now. Ìwọ náà ẹ ti bínú. Orí bó ṣe mọ́ mi lójú. Nǹkan tó fà ni kò sí wàhálà. Okay, Biola, you have to learn to drive now. Yes. Okay? Yes, ma. Tomorrow, ma. Yes, ma. Yes. Oh my God, so now, how do I go? Má worry, èmi ti ṣe arrangement yẹn. Sórí ẹni tó bá máa so ẹran mọ́lẹ̀, ó ní láti ṣènáwó pákí. Gbogbo bó ṣe máa lọ everything, mo tún rò àgbé ẹ lọ. Èmi á dẹ̀ gbé mọ́tò ẹ jáde máa fi ṣe gbogbo runnings yẹn.
What about that? Monso, cab driver ẹ kọ́ ni ẹ. Wùmí máa yẹn máa rojọ́ pa mí. Òótọ́ ló sọ, mo feel pain tẹ̀. But bó yín sọ̀rọ̀ ṣáà máa mi rí. Gbogbo bó ṣe fọ́ni máa rẹ́rìn because tó bá ti lè rẹ́rìn ẹ̀ẹ̀kan, ò ní bọ́ ń bẹ̀ o, ṣáà máa wò. Yes, ma. Oh, you're the best. Let's go. Báwo la ṣe fẹ́ ṣe báyìí? Slim T. Ó mọ nǹkan. Mo ti notice mọ́tò yìí láti bíi 30 minutes tó ti park síbẹ̀ yẹn. Ó yẹ ká confirm èèyàn tó wà nù bẹ́ẹ̀. Kí ni tiẹ̀? Kí ni tiẹ̀? You know say na we be area boys wey dey here. Tí anything bá ṣẹlẹ̀ lérí àwa ló máa bá. Mo go confirm, mo know wetin dey, mo know the person wey dey inside that car. Wo mi ra yóò ṣe wo script tí mo fẹ́ kọ ló níbẹ̀ lọ́pọ̀lọ́ mi tó bá fẹ́ lọ yẹ̀ wò. Ogun rẹ̀. Mi gbọ́dọ̀ confirm. Good morning, bro. Good morning, no. Ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín o? Nǹkan tèmi náà fẹ́ bi yín nìyẹn. Ó ti lé bí 30 minutes tẹ park síbi. You just drive into this place and place down there on your steering. Ẹ jọ̀ọ́, hope no problem. No, kò sí. Are you sure? Not at all. Kò sí problem, I'm fine. I'm very well. Ẹ ṣé. Okay. What's terrible? Aremu, please. Má tún bẹ̀rẹ̀ lẹ́ni o, mo fọlọ́run bá bẹ̀ jọ. Kí la tún bẹ̀rẹ̀ lẹ́ni? Àdùfẹ́, mo ti wà níbàyí láti 8 a.m. as agreed. But I've said I'm sorry. Aremu, o must schedule me now. You know how busy I am. Àbí ṣé màá dẹ̀ sọ pé torí pé mo fẹ́ ṣe wedding nísìn, mi ò dẹ̀ ní ṣojúṣe mi mọ́, gbogbo nǹkan tó yẹ kí n ṣe mi ò ní ṣe. My life will now be on standstill because I want to get married or what? But mo ní kó má ṣe ojúṣe ẹ náà. Ìwọ náà rò dáadáa. Tó yẹ pé èmi ni mò ń ṣe nǹkan tó ń ṣe yìí. Kí ló máa bá rò? Of course, kí ni mo máa rò? Tó bá sọ fún mi pé ò ń ṣiṣẹ́, tí mo mọ̀ pé ò ń ṣiṣẹ́, ò parọ́, ò dẹ̀ ṣe ranù. Of course I'm pleased. But Àdùfẹ́, mo rò pé èmi ló yẹ kí n jẹ́ ẹni àkọ́kọ́ nínú ilé ayé ẹ̀. I think you should know that. Gbogbo nǹkan tó ń ṣe fún mi rò dáadáa o. Rò dáadáa o. Wá, ṣó mú mi wá bíbáyìí láti wá sọ̀rọ̀ sí mi ni or what? Because mi ò mọ reason tó ṣe ń kàwé àkàsẹ́yìn. Why are you always reminding me of this? Why? Kí ló ṣẹlẹ̀? Wo Aremu, I've had a long day. Ó ti rẹ̀ mí, ó ti sú mi. Do you want us to do this photo shoot or you want us to cancel it? Because yes! Madam, kí lẹ̀ ń cancel? Nígbà òjò nígbà ẹ̀rùn, ṣó máa dúró tì mí. Cancel kí ni? 10 dozen ni mo sọ fún yín náà. Tẹ́lẹ̀ bá ti rí 10 dozen ẹ má bá mi try nonsense o. Mo sọ fún yín tẹ́lẹ̀ náà. No, mi pariwo now. Tẹ́ bá ti fariwo kẹ́ra ṣe normal. Okay, deal. Hello? Rice and calamari. I will always be the man who love me. Let me adore you. Let me enjoy. I want to love you. Let me enjoy. I want to love you. I can call on you when I need someone. You call my own when I need some love.
she loves. It's you that I want. February 14 was yesterday. My love for you goes every day. Nothing can ever come my way. She be one of my best ladies. On to your shell. If you say you be my girl, I will love you till the end. Monsuru, gbé mọ́tò ẹ wá bá mi nílé Biola. Mo fẹ́ lọ drop mọ́tò ẹ fún. Èwo ni Biola wò? Biola tó wúwo ni. Gbé mọ́tò títí ẹ wá bá mi ńbẹ̀. Okay. Ogun láyé lọ́rọ̀ Monsuru yìí. Má ṣe rádaràda. Hello. Ẹgbóúnjẹ yẹn wà náà. Tó bá ti jóná mi ò ní jẹ o torí mi mọ̀ nǹkan tẹ́ ń ṣe tẹ́ fẹ́ ṣe pa báyìí. Hello. Niyi mo wà okay. Fún kí nìyẹn? Mi ò wà available. Ò ń ṣọ́ mi kiri ni. Mi ò ṣọ́ ẹ kiri. Àwọn àgbà bọ̀ wọ́n ní ibi tí ìṣòro ẹni bá wà, ibẹ̀ lọ́kàn ẹ̀ máa ń wà. I can't live with this. I am hopeless. I am lifeless. I'm as good as dead. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, ràn mí lọ́wọ́. Please help me, jọ̀ọ́. Niyi, ìrànlọ́wọ́ wa ọwọ́ Ọlọ́run ló wà. Mo ti sọ fún ẹ pé kò possible. Sórí, ọkọ̀ ojú òfurufú tó lọ ló ń sáré lẹ́yìn. Ó ti bọ̀. Ẹ jẹ́ kó possible. Ọ̀fọlọ́run bá mi jẹ́ kó possible. What is life without this? What am I living for? Ìdùnnú mi ni ó ń lọ yìí. Ayọ̀ mi ló ní kí n jọ̀wọ́ sí i. Bó ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀? You are gone. Èwo ni you are dead. Mo ti sọ fún ẹ pé kò possible. You had your time. Ó fi tafàlà. Iṣu tó bẹ̀rẹ̀ ti dìyàn kò lè padà díṣu mọ́. Mo ti sọ fún ẹ kí ni yóò possible. Ṣojú ẹ̀fọ́ ni àbí tí ẹ di ni. Ọmọlọ́mọ ti move on. I would love to move on. But kò easy for me now. Mi ò kò possible. If moving on is the only option to money, then I would rather kill myself. Yes. Kí mo ṣe mo yín mú ṣẹ̀ṣẹ̀ ń kìlà rẹ̀ ní bóyá kò lọ kìlà rẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ try ẹ̀ lórí Instagram màá repost wọn ni màá repost ẹ̀ ń sìn aláyé kò ní jà ẹ̀. Ìfẹ́ bí ọmọ ìyá ọ̀rẹ́ bí alábàárìn mi ni. Ìfẹ́ tó bá fẹ́ jó máma gbé. Ẹ wo bójú ọ̀gá mi ṣe ń dán Kúkọ́lá ẹ ṣe ẹ kú iṣẹ́ Ọlọ́run á máa tọ́jú ẹ̀yin náà. Sọ̀rọ̀ ni. Bísí mi mọ̀ pé ọ̀nà màá sọ bẹ́ẹ̀ kó dé wá máa wò ó èmi kàn fi pèmí fún Ọlọ́run ní ìmẹ́yẹ tó sú ọ. Kọ́lápọ̀. Àdùfẹ́ mi ìmọ̀yẹ tó sú ẹ̀ náà. Èmi ò mọ iye tó sú mi. Mi ò mọ iye tó sú ẹ̀. Èmi kàn rí ẹ lórí. O kàn rí mi nínú pálí ìṣáná ni. Mo dẹ̀ ní ọmọdé yìí dẹ̀ sẹ̀ sí o. Báyìí jẹ́ ká fowó tún ṣe díẹ̀. Really? Oh, you know what? Well done, sir. Má worry. Wọ́n bá mi ń bẹ̀ 1-0. Kọ́mi, alpha ọ̀rọ̀ màálù yẹn tó ti pé Fọlá Babalọ́lá. Màálù bá o. Ibo ló kọ́ ọpọlọ ẹ sí? Olódò alákọ̀ọ́gbàgbé òun ni ẹ. Ó ti gbàgbé pé èmi àti ẹ ti conclude wípé àwọn caterers ní kí wọ́n settle gbogbo yẹn, which I already gave them the money for. Alákọ̀ọ́gbàgbé olódò. Má bínú kí ni mo fi inú rò náà? Oh my God. Mo ti gbàgbé, má bínú ọ̀rẹ́ mi. Mo ti gbàgbé. Kàn mí, ara nǹkan tí mò ń sọ nìyẹn. Ọpẹ́lọpẹ́ mi lára ọ̀rẹ́ yín. What are you trying to say? No, as in, mo kàn try láti explain fún pé bó ṣe wà yìí pé alákọ̀ọ́gbàgbé olódò bíi kéèyàn ponú gbà mí ọpẹ́lọpẹ́ you know like. Adúfẹ́. Àrẹ̀mú. Èmi ló ponú. No. Nǹkan tí mo mí kọ́ nìyẹn o. As in bí ẹni pé kọ́yọ̀ nìkan. Kéèyàn dídì rìn díẹ̀, kéèyàn gọ̀.
something like that, but not exactly. Like, wait, don't sir. Uncle Kola, ṣó ti wá ń ka yín lára, ó ti ń dùn yín ni. Ẹ má jẹ́ kó ka yín lára. Àwọn bíbá nígbà tẹ́ fi drum tẹ́ fi wọ́n fáwọn. Àwọn wá fi truck wọ́n fún yín sìn, ó wá ń dùn yín. Ẹ jẹ́ ká ṣe ní 1-1. No. That is going to be 5-1. 1-1. Dubai before. Now still 1-1. Not She got you real bad. Well done, ma. Well done, sir. What? Torí ayé sọ pé ní àpọ̀jù ọkùnrin wọ́n ní wọ́n jẹ́ ní àbá. Kò ní orin ìdúgbò wọn. Wọ́n ní ẹni àbá fọ̀rọ̀ lọ́wọ́ lálárò kiri. Ṣé mo fi eléyìí ṣe lè fún? Ayé lálárò kiri. Irú òtún ní ṣọkọ mi lọ́wọ́. If you get out of my life will be so incomplete. Ṣàánú mi. Ìwọ lójú tí mo fi ń ríran. Ìwọ létí tí mo fi ń gbọ́ràn. Ìwọ lèémí tí mo mí. Because I know I've wronged you. You've become my sunlight during the day and my moon to see at night. If you leave my life, what will become of me? I know I've wronged you. I know. All I want to beg for, just find that little space in your heart to forgive me. But she lady for me, it's true to know why you want. I promise you, you ought to return home. Now, just that little space is all I'm asking for. You ought to return. If you decide not to take me back, I'll kill myself. Till my sins are forgiven. I know I've wronged you, please. In fact, ṣe ń wẹ̀ ó dàbí ẹni pé ìbànújẹ́ kan gba ọkàn rẹ̀ kan kò wá sí ẹni tó lè ro tiẹ̀ fún. Exactly, sir. Má gbà láàyè o. Má gbà láàyè. Ohunkóhun tó ń ṣẹlẹ̀ sí ẹ ìrírí ayé kan ní ilé ayé yìí. Kò dẹ̀ jẹ́ tuntun. Kò lè jẹ́wọ́ nìkan ló kọ́kọ́ ṣẹlẹ̀ sí.
You have to be a man. Yes, sir. Kò lè yé yín, sir. Ó lè yé mi. Ó máa yé mi tó bá ṣe àlàyé fún mi dáadáa. Kò sí nǹkan tí ń bọ̀ tí ilé ò gbà. Sí tójú òrìrì. Nǹkan tí ò bá ṣẹlẹ̀ síyàn rí là ń pè ní kàyéfì. Sir, I'm in love. And the woman I love is about to leave me forever. Ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Fún èmi o, mo support ká ṣe àsùn fún gbogbo àwọn tó bá wá lọ́jọ́ yẹn. Àsùn tẹ́ ń sọ̀rọ̀ pa yìí, kí lẹ rò débẹ̀? How much do you think you have to nǹkan malakara? Ẹ mọ̀ nǹkan tá lè ṣe, ẹ ká dáwọ́. Ká dẹ̀ ra gifts fún wọn, ká present fún wọn lọ́jọ́ yẹn. This house is out of it. Ọ̀rọ̀ yóò gba argument rárá. Idea image ló wà okay. But mo máa feel pé ká go with Tawa's idea. Because tá bá ṣe àsùn fún wọn ní ọjọ́ yẹn, gbogbo èèyàn ló máa rí, ó dẹ̀ máa circulate ní party, wọ́n máa mọ̀ pé àwa la ṣe. But tá bá ní ká lọ ra gift fún wọn, gift yẹ pé a máa rà pẹ́ni, a máa ṣẹ̀kọ́ orúkọ wa sí lára. Tó bá jẹ́ pé àwọn kan lọ já gift nǹkan, báwo lọ ṣe fẹ́ mọ̀ pa present wọn ní gift? So èmi máa go with the idea of àsùn. Thanks my friend. Well, so nǹkan tẹ́ fẹ́ ká ṣe ń sè ní àsùn. Àsùn fún guest mi. At least 300. Oh, you're welcome, ma'am. How are you girls? Fine, thank you, ma'am. Ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe fẹ́ mi. Ìyẹn lọ ṣe estimate iye tí 300 àsùn máa jẹ́. Kẹ̀jẹ́ kémi gbọ́. Really? I said yes. Kí ló bí pé really? Ṣé mi ò ṣiṣẹ́ ní company ni? And call Dr. Abe. Inform him so that we'll know àmọ́ bó ṣe ń lọ. Ọlá náà làwọn náà máa resume. Yes, sir. Ọlá. Ṣé 2 weeks ti yára pé nìyẹn? Ó ti pé ma. On the 3rd of March ni wọ́n bẹ̀rẹ̀ leave. Èní dẹ̀ ní 16th. Yes. What? Táwa. Ó kàn máa mú mi rántí Tóyọ̀sí Adésọ̀yà ni. Oh my God, that girl, she's so good with dates. Anyway, Sheyi, when you're done, see me in my office, okay? Okay. All right, girls. Thank you so much, ma. Shutun. Oh, what she really put on that song. Shutun. Torí pé wọ́n dá sí wọn nìkan wá sí yẹn wọn. Àsùn. Torí wọ́n máa fọ́ alówó mọ́ ní bá ti drink. Ọmọ gbójú. What do you take me for? Èmi sọmọ ọ̀dọ̀ ẹ. I mean, that sounds so ridiculous. O lè máa gbèmí àtọmọ ọ̀dọ̀ ẹ nìkan papọ̀. Mo dẹ̀ mọ̀ nǹkan tó ṣe ẹ́ o. Torí pé mo wá lé ẹ lé ni. Àbí? And then spirit owó lágbára mọ̀ mọ̀. Owó tó wà lọ́wọ́ yẹn ló ń tì ẹ́. Tó yẹ kó máa ṣe gan-an ló yẹ kó máa fẹ́ máa gùn mí gàlégàlé. And let me tell you this. Ibi tá a bá pè lórí àkèfì tẹ̀lẹ̀. Ìlà tó bá dẹ̀ tọ̀ sórí wọ̀ kí dé sórókún. Èmi kọ́ ló máa fi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn sí. Not me. Never. But Niyi, why are you taking it this far? Ṣé tí má ṣàkíyèsí nǹkankan kí má lè pa kíyèsí ẹ̀ sí ni? Mi ò sọ pé òun fẹ́ now. I only ask a question. Because a stupid question, Abiola. You asked a stupid question. Very stupid. For you to have even considered the idea of me and your house up in the first instance. Oh, why ridiculous. Kí ló ever? Kí ló rò débẹ̀? Kí ló fún ẹ ní irú conception in the first instance? Nǹkan tó yẹ kí wọ́n sọ níta kó faraya, nǹkan tó yẹ kí wọ́n sọ níta kó báyọ̀ jà, ó lè rò sí mi. What do you think of such? And listen, I am here to be your husband and not your wife. I'm not an element to mama sọ̀rọ̀ sí anyhow, to mama taka, to mama be any dumb question or what. I am your husband and not your wife. Ṣùgbọ́n. But Niyi,
Ni, kí ló dé tún sọ̀rọ̀ báyìí? Bí wèrè àbí? Àbí bí asínwín? No. Àbí kí wá ni? Okay, you know what? Me, try láti ridicule, okay? Please, let's just forget about this, all right? We've been having a good day all day. Me, the faking or combat mood waje. Me at any good day all day. Me at any good day all day. Then what? What am I even doing here? I'm out of here. I'm sorry. Be man. If you want me to be man. I'm sorry. I'm so sorry. Take your hands off me. Torí tí bá gbá ẹ ní ẹ̀ṣẹ̀. Tí bá gbá ẹ ní ẹ̀ṣẹ̀. Wá tó yín ẹ̀tí. Kí má bínú mi ní síbẹ̀. Jọ̀ọ́ má lọ. Mo ní kó má dì mí mú. Dá má bínú. Tí bá gbá ẹ tí ẹ wá tẹsẹ̀ lébọ̀ fún ẹ. Má bínú. Niyi. Ṣó sùn bí lánàá? Rárá o, ó sùn bí rí. Ó túmọ̀ sí pé dandan ni àlejò máa lọ lé. Ṣé ibé mi náà tún wọ́n? Ẹ wò sà, òkè báyìí ni ẹmu máa ń ru sí. Ọwọ́ yín kò ní kọ̀sàlẹ̀ àpò. Tá bá wá rí ẹnikẹ́ni tó fẹ́ gbà lérò láti bà ọjọ́ ayọ̀ yín jẹ́. Ikú tó yá báyìí lọ́lọ́ máa fi pa o. Ọ̀rọ̀ Olúwa, ọlọ́pàá èwo ń tèpè? Amúnijẹ́ amúni, èwo ni mo mú ẹ ibẹ̀ ló máa kú sí, kí ló ṣẹlẹ̀? Mi ò kúkú ṣépè, ẹni bí mo gbìyànjú láti yọwọ́ ẹ̀ kúrò láwo. Táwọn lè níbi iná. Bí ìwọ tí mo mọ̀, ló jẹ́ pé gbogbo ọgbọ́n àlùalá olóńgbò ẹ̀ torí àti kẹrin ọ̀jẹ̀ ni. Ọ̀rọ̀ Olúwa. Baby, you know what? I cannot wait for you to become my wife. Bí kémi àti ẹ̀ka ti di ọkọ àti ìyàwó ni. Ìgbà mélòó ni ìyẹn wá kọ? Ká tó lajú ṣe ká tó di. Ìwọ náà ti dọkọ ìyàwó ẹlẹ́gbẹ́ òbúrò yìí. No, me like it blue yẹn. I like it red. Okay, so. Oh, baby, actually. Okay, love. My baby. Yes, so sexy. Hey, sugar. Báwo ni ọ̀rẹ́? Ṣé wàá wá? Báwo ni? Ẹ kúrò lè sà. Wọlé. Àdùfẹ́ ńkọ́? Hey, what's up? Niyi, what do you want? What exactly do you want? Kí ló fẹ́? Biola, are you kidding me? Kí ni mo fẹ́ bá o? Come on now. Kí ló yẹ tó ń ṣe mí báyìí? Why are you doing this? You know what? Mi ò ní time fún gbogbo bullshit, gbogbo story tó fẹ́ sọ́nsìn. Torí pé ó ti rẹ̀ mí, I've had a long day. Mo fẹ́ lọ rest. Mo gbàgbé fóònù mi sísàlẹ̀ ni mo gbóhùn ẹsẹ̀ ni mo fi wá bí báyìí. Nǹkan tó bá fẹ́ go. You know what? Please, I think you should just excuse me. Just leave, please. Just like that. You're walking me out of your house. Me! Biola. Adeniyi, bí ayé bá ń jẹ́ ayé, tí ọ̀run ò dẹ̀ kúrò láàyè ẹ̀, tèmi ní tiẹ̀ títí dọjọ́ kú. Kódà, tèmi ní tirẹ̀ lẹ́yìn ikú. Ó yá ló mọ̀ wípé ìwọ nìkan láyọ̀ mi. Ìwọ ni ìdùnnú mi. Ìwọ lẹni bí ọkàn mi. My entire life depends on you. Without you, I am dead. Bóyá náà igi ni mí o. Ìwọ dẹ̀ ní ìtàkùn tó di igi mi mú. Now imagine, pé tí wọ́n bá gé ìtàkùn, kí ló rò kó máa ṣẹlẹ̀ sí igi yẹn? Igi yẹn máa wó ni. That means you have to stay with me till the end. Wọ́n fi ìgbà kọ̀ọ̀kan fún mi sílẹ̀. Kí n rí okun, kí n rí ọ̀sán, àjọ ń lọ.
And this particular love boat, it's either we sail together or sing together. Adeniyi, I love you so much. I love you. Cheers, my love. Cheers, my love. Oh, Niyi, ìgbà tójú mi dúdú ni gbogbo nǹkan tó ń sọ yẹn. Nísìn, ojú mi ti là, mo ti ríran gan, mo ti tú iṣu dé ìsàlẹ̀ ìkòkò, mo ti rí. Ó ní, ó mọ̀ pé mo try fún fẹ́ wa gan. Gbogbo nǹkan tí mo lè ṣe to hold us together, I did it. Ìwọ fúnra rẹ báyìí ló mú àdá, ló fi gún, ó tú gbogbo ìfẹ́ yẹn, ó tú láti gbòǹgbò, ó tú jáde ni. So what else do you want me to do? Kí ló fẹ́ kí n ṣe? What? And you know what? It's over. As you can see, it's too late and there is nothing I can do about it. But I begged you. Oh, like you always do. Niyi, you know what, Niyi? It's too late. I'm getting married soon. So I will no longer be available for your stupid excuses. What you sue me? Oh, you're married now. Kí ló sọ? Ṣó sọ ni àbójábọ̀? Come on, only marry. Ah. Listen, Biola. Are you kidding me? I'm not. I promise you with all I have. I promise you with my last breath. If you get married, I'll kill myself. I'm not joking. Oh my God. Niyi, you and this your stupid tricks. Oh, jẹ́ kí n sọ fún ẹ. Kò jẹ́ mímọ́, kò tiẹ̀ mú mímọ́ rárá. If you want to kill yourself, that's the way to hell. Go and die. I just told you I'm going. Niyi, go to hell. Now, go! Get out! Niyi, get out! Get out! Get out! Ṣé yín tẹ́ ń gbọ̀n báyìí? Mo ní kí n bá wọnú ilé ni kí n fi lọ gbẹ́rù lẹ̀. Kẹ́ bá mi wọlé. Ẹ bá mi wọlé lánàá ni. Ọmọbìnrin kọ́lọ́hún ṣàánú ni àsọdọ̀rọ̀ ó lè bẹ̀rẹ̀ lórí pé sí ayé Jésù lèmi ń lò wẹ́rẹ́ ń bàbá òde. Ẹ̀yà tó kọ́ yẹ. Ọlọ́run á kúkú wò yín. A ó fà kí lẹ fẹ́ ṣe sí táyà mọ́tò yín? A yọ táyà rẹ̀ ní sí lọ sí ní junction lọ́hùn. A lọ sí junction láti lọ ṣe. Ẹ máa páàkì ẹ lẹ́ àbí? Àǹtí ẹ bá yọ táyà lẹ́sí ọkọ̀ tán bá lọ ṣe náà wọ́n ní gbé mọ́tò lọ ó dìgbà bá tó dá táyà ṣẹ̀ṣẹ̀ padà kó tó di pé àgbè mọ́tò kú nbí. Bí ọ̀rọ̀ yín gùn yéèyàn àfi bí ẹ máa lọ ẹ máa bọ́ sí ibòmí lẹ máa exit sí ẹ ṣáà bá ń gbé báàgì. Ẹ dákun ẹjọ ẹ jẹ́ kí n kúkú gba séjì díẹ̀ nínú ti tàárọ̀ kó ló wà rí kún nǹkan ká fi gbá táyà lẹ́gbẹ̀ẹ́. Ẹ fi gbá táyà ṣe fẹ́ ṣá mi jẹ dàbí èwo lẹnu tẹnà síwájú kí ló ṣẹlẹ̀? Ṣe ń gbowó lọ́wọ́ mi ni mo ní tẹ́ bá ti ṣe tán kẹ́ wá bá mi inú ilé máa fún yín náà. n ò tó bẹ́ẹ̀ láti sáyìn jẹ ẹ bá sọ inú bó ṣe wà yìí ó sọ nǹkan nù ni bí èèyàn bá rí ó ń dọ̀rọ̀ ní nǹkan èyí ni. bẹ́ẹ̀ ice block ní yín bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ̀rọ àmọ́ yòrò díẹ̀ ni ẹ ń bá mọ yìí inú. ẹ yòrò pẹ̀lú ọ̀rọ̀ wèrè tẹ́ sọ yẹn. ẹ mọ̀ pé yàtọ̀ wà nù bíbù tàbí. Ọlọ́run á fún yín lálàáfíà wọ́n dẹ̀ mọ́ lé wọn fẹ́ náwó ni. ọ̀rọ̀ mi ò tiẹ̀ nídìí ìtọ́jú. sẹ́rí jíìpù ó máa bára lẹ̀ láì mọ ọwọ́ òkè ni ṣùgbọ́n fíbùtù yóò kọ̀ díẹ̀ yìí báyìí bíi dẹ́ndẹ́ ń búlà ní ọlọ́wọ́ sàánú ni. màdàmú orúkọ ayé pọ̀ gan-an òbí ṣe ń ré lọ àfi bí ẹ̀bà tí èèyàn bá ń fagídí jẹ mọ́ owó màdàmú gbogbo ẹ̀ ní kàbàsí bí ogun kàbàsí. ayé o orúkọ yín pọ̀ a lè pè yín díẹ̀fì a lè pè yín ní ìbò mà a lè pè yín ní di arẹrẹ ẹ lè jẹ fìdítì kọlọ́hún ṣàṣàánú ni ibi owó lùsùn ni ìṣẹ̀lẹ̀ tí ń jí màdàmú sí o ìyẹn burúkú ni wọ́n fẹ́ gun ọ̀pá.
má parọ́ ojú Dr. Abe dán yàtọ̀. Ẹ má gbọ́ madam 2 weeks gbáko náà fi wà nílé and mo dẹ̀ sure pé àwọn girls ẹlẹ́sẹ̀ ṣoṣooṣe á ti fìtọ́jú báyìí jẹ́. Ẹni o. Ojú mi dọ̀kẹ́. Ọlọ́run là ń jẹ́ tiwa. Anyways, ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ìdí tí mo ṣe wá ni pé láti wá jẹ́ kẹ́ mọ̀ pé this will be the last day I'll come to the office before the wedding. Ṣé bẹ́ẹ̀ náà ṣàmọ̀ pé tá a bá dájọ́ sọ́nà ọjọ́ máa ń kò ní. Wedding is just a week now, so I won't come to the office again until after the wedding. Is that okay? Ìyàwó mi. Ẹ bá mi kọ́. Olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, aláyọ̀ mi, I will love you forever. Èmi gan mo rìn yẹn, mo mọ̀. Kò sẹ́ni tí ó mọ̀ pé adájọ́ ìyàwó sọ́nà àfẹ́ni tó bá fẹ́ fi bíbọ́ ṣe aláìgbọ́. Àwòsẹ̀ nírú èèyàn bẹ́ẹ̀ yẹn ń bí báyìí àtọ́. You know what? Má wulẹ̀ sọ̀rọ̀ mo kàn sáré wá bá wọn ṣe meeting ni I'm leaving now, so where are we going? We are not going anywhere. I need to see you now, as in a sap. Excuse me, guys. Wedding wọn ẹ̀ máa náà ti ká. What is it? Mo kọ́kọ́ rò pé mo máa ní boldness àti sọ fún ẹ níbẹ̀ yẹn. Ara mi ń bọ̀ báyìí. Me, what is it? Talk! Yàrá Niyi ti kú o. Niyi ti kú. Nígbà òjò nígbà ẹ̀rùn ṣó máa dúró tì mí o. 'Cause when I look into your eyes, do you know what I see? Ìfẹ́ bí ọmọ ìyá ọ̀rẹ́ bí alábàárín mi ni. Ìfẹ́ tó bá fẹ́ jọ. What? And you know what? You wanna fit joy in me. Mama, you know me fire. Torí ayé sọ pé ní àpọ̀jù ọkùnrin o, wọ́n ní wọn ò jẹ́ ní àgbà. Wọ́n ní ẹni àbá fọ̀rọ̀ lọ, wọ́n lálárò kiri ni. Ayé lálárò kiri ni. Ẹni kò fẹ́ ní lójú o, wọ́n lọ́ta ló fi sẹ́nu o. Ìwà ló ní ìwájọ́, dákun má má lùlù ìfàyà. Ìbá ìjọ. Mr. Kọ́lá ẹ̀pá náà kọ̀ yí o.
àǹtí mi àbújá mi tàn mí jẹ ni. Mọ̀nsúrù. àǹtí mi. Ojú tó rí ẹ máa gbó. Kí ló wá ṣe lọ́dọ̀ wa mi báyìí? Mo gbé àwọn àǹtí Wùmí wá ni. Ìwọ ló gbé ọ̀rẹ́ ọ̀gá wá. Èmi mo gbé wọn wá. Èmi mo gbé wọn wá. Ó tiẹ̀ dà bẹ́ẹ̀. Má ti lọ torí ó ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Ṣùgbọ́n. Ebi mo ń lọ tẹ́lẹ̀ kó síbí mo ń lọ. Àǹtí Wùmí mo gbé káàkiri nínú ọ̀sẹ̀ yìí. Mo kàn gbé wọn kiri bí eégún ni. Ṣé ní mọ́ dúró? Ń dúró ní ìdẹ́bi ṣe tán ni. Ọ̀rẹ́ ṣé àfikalẹ̀ sí ṣùgbọ́n? I'll be with you soon. Àǹtí mi. Ẹ wò bọ́n ṣe mọ́ fófófó. Kábíyèsí Ọlọ́run ọba. Ẹ wò àǹtí bó ti dàbí èkó. Ayé mọ̀ dàbí kébì tó mọ̀ ṣiṣẹ́ lọ sí bí tù. Wọ́n mọ̀ ní fófófó. Àbí bí ìyẹ̀gbẹ́ ti bẹ lábẹ́ òkun. Doctor, how far? Oh, she's fine. Shock last alone, she got really serious, right? Thank you very much, Mr. Ben. But Ede rò pé ó ti wà right, Dada. Oh, she's fine. I want you coming to another. You can also check her. Thank you. Dr. Ben, I'll ring you later. Oh, sure, madam. Doctor. All right. I'll ring you, Shebo. Okay. But we are born that will just like that. Kolapo. Ma. Can you say just like that? Music kò Niyi tí Wumi fún. Ó ló fa shock. And dàpọ̀ dúpẹ́ lọ́wọ́ náà. Kí ni nǹkan náà? Nǹkan tẹ́mi ń béèrè lọ́wọ́ ẹ̀ gangan ni kò ṣàlàyé fẹ́mi. Ibo lo ti rówó tó tó báyìí? Ibo lo ti rí? Láti máa ṣayé yìí sí o kò yé mi. Ayé tó tó, ayé tó tó, ayé máa le. Kàfílà, kí ni problem rẹ gan-an? Ṣé o fẹ́ náwó ni àbò fẹ́ béèrè ibi tí mo ti rówó? Wo ètí ń ṣe lé ń bá jí òsọ mẹ́ o. Tó bá mọ̀ pé ò náwó jẹ́ ń kówó mi lẹ̀ kí n mọ kó nǹkan mi lọ. Èmi ò máa sọ fún ẹ pé owó òde o. Àmọ́ mẹ́ni ò ṣàgbàfọ̀, ó ń kaṣọ wálé, ó tó fura sí. Ibi tó bá ti rówó ni kò ṣàlàyé fẹ́mi. Èmi ò lè mọ bó lè gbèlé. Kàfílà, ó dà pé nǹkan ti ń jẹun lórí ẹ̀. Ìgbà wo lọ́dọ̀ rẹ di ẹni tí ń sọ àti sùn pẹ́pẹ́ yẹ mi? Wo kì í ṣẹjọ́ rẹ̀, kì í ṣẹjọ́ rẹ̀ rárá. Èmi ni mo sọ àgbàdo mọ́dì tí mo fi wá di aláwàdà ẹdí ẹtì ẹ. Mọ̀ wọ̀rí ṣùgbọ́n káàdì mo ṣe wálé tẹ́lẹ̀ tí mo ṣe wá nọ́mà àṣùṣà mi ni tí mo ti fún ọ ní owó tí mo fọ́ pé gbà owó rèé o tẹ́ẹ̀nà láàrin ìjọ mẹ́ta tí ò ju bí 500 1,000 gbogbo ọ̀rọ̀ tó ń sọ yóò ò ní rí sọ kì í ṣẹjọ́ rẹ̀ ṣùgbọ́n ò náwó ni àwọn orí tí ò náwó wà ń ta. Kí la wá ti sọ kí la gbé kí la jù. Wá dàkún bẹ́ẹ̀ ni kówó jáde. Àjọ pè ní. Owó ilé tó àjọ pè ní. Àjọ pè ní. Yóò tún kókó lọ káàkiri kí tó fi jọ. Kí ló sọ? Nǹkan tí mo sọ náà ló wọ̀ yẹn. The wedding plan has to stop. Àdùfẹ́, ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu. Wedding tó yẹ pé ó kù ọjọ́ mélòó. Tó bá jẹ́ wípé eré ni o fi ń ṣe àwàdà fún mi, yóò bẹ́tà kò tè stop ẹ̀. Mi ò ṣàwàdà rárá. I am not joking at all. The wedding plan has to stop. I'm serious. But I mean, this is so unacceptable. Kola, I mean, this can't be happening now. Báwo ló ṣe máa sọ pé ká dá wedding dúró? Ọ̀rẹ́ mi bóyá wò ó dáadáa. Kọ́mi, bẹ́ẹ̀ mi náà ṣe kọ́kọ́ ló nìyẹn. And at a point, mo tẹ̀lé pé bóyá 18 minutes ní problem, but she repeated it again and again. She said no pé òun mẹ́nẹ̀ ni. Kí ni nǹkan tí mo fẹ́ ṣe báyìí ní wedding kù ọjọ́ mélòó? Honestly, this cannot be happening. I mean, ilé ìmàlè díẹ̀. Mi ò understand.
báwo ni Biola ṣe máa dédé jí tó máa ní ká stop everything. Mommy, the reason tí Biola ṣe lóun ṣe wedding mọ́ is personal to her. Nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ òun ló mọ̀. Wọ́n dẹ̀ ní tí iná bá ní aṣọ kó lè gbó kí odò. Decision to make is good for her. Ìtúwẹ́ ló ṣe ṣe rí decision yẹn. So, kò kàn mí. Nǹkan tó rí lọ́bẹ̀ yẹn gangan ni mo wà interested láti mọ̀. Mo dẹ̀ ti béèrè lọ́wọ́ ẹ̀ kó ṣàlàyé fún mi. Mi mọ̀ bóyá wọ́n lè bá sọ, bóyá ó lè ṣàlàyé fún ẹ. Oh my God, Wunmi. Sọ fún èmi. How? Ṣebí wàá tẹ́lẹ̀ jọ ń ṣe bestie? Ẹ̀yin méjèèjì ni koríkòsàn. She doesn't owe me any explanation. Ìwọ ni kó ṣàlàyé fún. What should I offer you, please? Bó Tọ́pẹ́, àlàyé kí ló fẹ́ kí n ṣe fún ẹ gangan? Because kò yé mi. Ẹ wo, èmi ni mo níkùn tí mo jẹun sí. Bóyá mo yó, bóyá mi ò yó, èmi ni mo mọ̀. Ṣé bí mi ni mo rí Kọ́lá èmi mo sọ pé mo fẹ́ fẹ́? Èmi náà ni mo dẹ̀ sọ pé mi ò go on pẹ̀lú wedding mọ́ for now. Mo expect pé yẹ kẹ́ bá mi gbà bẹ́ẹ̀ ni now. Àǹtí ẹ take it easy o, ẹ rò dáadáa kẹ́ tó ṣe o. Ẹ rò dáadáa kẹ́ tó ṣe o. Ẹ wò torí èmi ò tiẹ̀ understand. Biola, I'm your friend. Even though we're not that close, like you and me, but ọ̀rẹ́ ẹ̀ ṣì ni mo jẹ́. So therefore, you can't make this decision on your own. You have to confide in me. Okay? Nǹkan mi làwọn ará ta máa pè náà. I was expecting that. You know what? Whatever tó bá wọ ará ta ni kó pè. Kí ló dé? Ṣebí èmi mo sọ pé gúnlé bàbá mi fẹ́ jó. Èmi náà mo dẹ̀ tún wá padà wá tí mo sọ pé gúnlé bàbá mi ò jó mọ́. Ṣó yẹ kí yẹn di wàhálà ni? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mo bẹ̀ yín ni. Ẹ bá mi gba nǹkan tí mo fẹ́. Mi ò go on with the wedding plans for now. Is that difficult to accept? I knew it. No, seriously. I saw it coming. Bí pé mo ti mọ̀ pé nǹkan tó sọ yìí ó máa end up láti sọ náà ni. Mi ò fẹ́ wà now. Babe, you know me better than that. I won't come here, not for any reason. But Shuri agídí ẹ̀yẹn, where it's gonna end you up, you won't like it. Oh, you like it. But really no, kò sí nǹkan tó kàn mí. It's your wedding. Nǹkan tó bá dé ti mú ẹ, you could decide. You can feel it bẹ́ẹ̀. Kó lè wà bẹ́ẹ̀. Ẹ wo máa, ẹ jọ̀ọ́. Ẹ má jẹ́ kó wà bẹ́ẹ̀. Àní ní alálẹ́ báyìí ni madam máa fi ń sunkún nínú yàrá wọn. Ẹ wò ṣe wá fẹ́ gbòòtọ̀ ọ̀rọ̀. Ṣé rí kú Mr. Niyi ó ní ó jẹ́ kí ọ̀gá kó gbádùn rárá. Àní ní ojoojúmọ́ báyìí picture Mr. Niyi ló máa wà lọ́hùn every time. Ṣé báwo náà là ń bá sọ yìí? Òun kọ́ là ń bá ìṣẹ́ tó tá gidi borí bíi fáànì Igbo. Continue. You know what? Alright, get out. Get out! Torí Niyi, there was a cancel wedding that he planned for the past 1 year. For God's sake, Niyi is your ex. I killed him. Ìwọ ló pa Niyi. I should have listened to him. I should have. Niyi. What is wrong? No, Akin, what is the meaning of all this? I mean, what is the meaning of all this? No, so for me, ṣé ọtí mímu ló kún ẹ̀kọ́ báyìí? Look, I have told you. Ṣórí ọ̀rọ̀ yìí etí ọ̀gẹ̀dẹ̀ lásán ni. Kò tó nǹkan tí à ń yọ ọbẹ̀ tí. What is wrong with you? You never used to drink like this. You never used to drink like this. Kí ló wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di drunkard?
Look, man, look, I'm really gonna get angry with you. I'm gonna get so mad at you. Stop all this now. Mess up everything. You can call me. You can have this. Yeah, kí ni mo lè ṣe fún yín? I'm Inspector Tobiloba, and here with me is Inspector Jamal. And we are here in respect to the death of Mr. Adeniyi. Oh, okay, ma'am. Okay, yes, ma'am. What can we do for you? Orúkọ mi ni Monsuru, ẹkùn ọkọ Kàfílà, Gbákúládò, bàbá àdúgbò, ẹkùn Tágìrì. Nǹkan tí mo bí yín kọ́ nìyẹn. Monsuru àbí kílẹ̀ pé náà? Monsuru, ẹkùn ọkọ Kàfílà, Báwo? Kí ni nǹkan tẹ́ fẹ́ ká ṣe fún yín? Ọ̀gá yín ni mò ń béèrè. Ẹ káàsán sir. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ wo nínú àwọn ọ̀gá wọn lẹ fẹ́ rí? Ṣé director ni àbí matron? Kábíyèsí Ọlọ́run ọba tó kọ́lé ìgbín kan tó tún yọ fàrándà sí. Àṣẹ ibi tí àwọn òpònú ayérada tí làákàyè àti pọ̀pọ̀ wọn tó ti dojú dé. Àsọlọ́ mọ̀ọ́mọ̀ ń yọ ẹnìkan tó kàn ní làákàyè yóò sì yọ fọ́dá yóò yọ sáàrin wọn. Ìlú gángan lọ́rọ̀ aláyé o. Àṣẹ tó bá ti kẹ̀yìn sẹ́nìkan ojú ní òtún kọ́sẹ́ lómi. So ẹ̀yin ní làákàyè. Ẹ kàn lè mọ̀ọ́mọ̀ kẹ wọlé kẹ sì dúdú romi kẹ sọ fún mi pé mo káàsán. Yàtọ̀ sáwọn kan tó yẹ pé wọ́n kàn fi irun yúnífọ́ọ̀mù sórí ni wọ́n déjà kàn wọ́n láwọn dé táyì. Uncle, ẹ má bínú nǹkan tó bá ṣe fún yín, iṣẹ́ wọn ni wọ́n ń ṣe. Ẹ má bínú ṣe lọ, ta lẹ fẹ́ rí bọ̀. Yóò tó dáa fún ilé ẹ̀kan sí àǹtí Àyàmàtàǹgà. Excuse me, mi ò kí ń ṣe Àyàmàtàǹgà, Olúwa ṣe ìlórúkọ mi. Àǹtí àṣínú àwọn bí yín tán bá bo ọkọ yín jẹ́ lẹ́ ń sọ̀rọ̀ òkè lẹ́ ń sọ̀rọ̀ òkè bí àmàlà táwọn ọmọ ilé kí ń já mọ́ra wọn lọ́wọ́ yìí. Kí ló dé? Ṣé èmi lẹ́yìn ń kúnlẹ̀ lórí? Ṣé èmi lẹ́ ń kúnlẹ̀ lórí? Tẹ́ǹsì bí ẹ̀yà yókò tọ́tọ́ ń dẹ́pà àjọ fún un kéjì. Ṣé èmi wá wà nínú ẹ̀ tẹ́ ẹ máa fi kọ́rọ̀ sọ ni? Excuse me, mo ní ta lẹ fẹ́ rí? Àǹtí òyìn lè. Kí ló dé kí la gbé kílẹ̀ jù? Tẹ́ ń pariwo lé mi lórí bí jẹnẹrétọ̀ tán gbé lẹ́lẹ̀. Mo ní àǹtí Bimbo mo fẹ́ rí. Ẹ rí i pé inú ọgbà àwọn nìkan náà fẹ́ jù bọ́lọ̀ ṣiṣẹ́ dá wa nú fámìlì wa nù. Ẹ lọ jókòó, mo lọ pè wọ́n wá. Ẹ ṣe gan. Mi ti ẹ lè jókòó torí kọ́lọ́ ṣà. Ẹ má bínú. Kí lẹ pè mí nísìn? Bẹ́ẹ̀ ìfẹ́ ṣe gbọ́dọ̀ gàtẹ́lẹ̀ nìkan pọ́jọ́ orí ẹ̀yin méjèèjì pọ̀ náà kò tó tèmi nìkan. Kábíyèsí dá mi ìjọlọ́ yọ̀ ọ̀dà làákàyè fún yín. Ṣé mo fẹ́ bí question kan lọ́wọ́ yín? Ẹ jọ word wo lẹ wà gbá yẹn? No, word B. Oh really? Àwọn ni word B. Ọjà ni. Wọ́ọ̀dù bí tán ti ń tọ́jú yín náà ni. So ìsọ̀rọ̀ ń gbèsè bẹ́ẹ̀ ṣe wà náà kò yàtọ̀ síra wọn náà yín méjèèjì ní ìsìta lábẹ́rẹ́ tọ́ sí ìwọ ló ń jáwọ́ ìwé ìmẹ́tọ́ ti sábẹ́rẹ́. Lóòótọ́ olólùfẹ́ láwọn méjèèjì tẹ́lẹ̀. In fact èmi lálárìnà láàrin wọn. Lóòótọ́ ni àwa mẹ́ta lọ́jọ́ ń ṣọ̀rẹ́. But Biola àti Wunmi, they're closer than I am to Biola. Yeah. Oh, okay. Madam Wunmi, ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀, ó ṣeéṣe kí ẹ̀yin àti olóògbé ríra yín tàbí kí ẹ sọ̀rọ̀ lórí fóònù. Torí kọ́lọ̀gẹ́ jẹ́ ká mọ̀ wípé ó pè yín. Yeah. Ó pè mí lọ́jọ́ yẹn. In fact mi ò kọ́kọ́ gbé kọ́ọ̀lẹ̀ láì mọ̀ pé ibi tí mo wà lòun náà wà lọ́jọ́ yẹn. Eventually a ríra and we talked. Ǹjẹ́ ẹ lè sọ fún wa ìdí abájọ tẹ́ ṣe pàdé gangan lọ́jọ́ yẹn? Ó fẹ́ jẹ́ kí n bóun parí ìjà pẹ̀lú Bíọ́lá mi. Èmi dẹ̀ mọ̀ pé kò possible nítorí Bíọ́lá ti ń palẹ̀mọ́ ìgbéyàwó ẹ̀. And that wasn't his first time. In fact, mo máa ń turn it down several times. Kò dẹ̀ kí n ṣe first time tí ẹ máa ń bá wọn settle lọ́rọ̀ àbí? Mo ti sọ tẹ́lẹ̀ now. I don't, I'm not being police officer ni him, but I respect you so much. I don't like tautology. Mo ní èmi lálárin like èmi mo jẹ́ kan mọ́ra wọn something. Ṣé mo? That's just a bit. Okay. Miss Tope, according to our informations tí a gather, a rí pé lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ pẹ́yìn àti olóògbé pé ẹ ríra yín. Mr. Police Officer, mo like imagination yín gan. Imagine gbogbo ọ̀rọ̀ tẹ́ sí ẹni right.
Niyi gan mọ̀ wípé èmi àti Biola I like her. I don't like her. We don't click at all. Ọ̀rẹ́ ojú lásán la máa ń bára wa ṣe torí ọ̀rẹ́ mi Wunmi. That's all. Ẹ wo ọlọ́pàá. Niyi's death has nothing to do with us. Ṣé wá rí Niyi fúnra rẹ̀ gan ẹkùn ni? Thank you very much. Tí a bá tún nílò ìrànlọ́wọ́ yín nígbà míì, a máa kàn sí yín. Left my house that night, and the next thing tí máa gbọ́ ni pé Niyi ti kú láàárọ̀ ọjọ́ kejì. Ǹjẹ́ ẹ̀yin rò wípé Niyi can kill himself? That's exactly why I'm confused. Because Niyi tí mo mọ̀ lè ever para ẹ̀. Niyi, no way. Ewo, there is something strange. There's something not right about this whole thing. I can't just figure it out. Well, Ọ̀gá ọlọ́pàá, Niyi ò gbọ́dọ̀ kú. Madam, any pé there is something strange about his death. Ẹ jọ̀ọ́, ṣé ẹ lè ṣàlàyé fún wa bóyá ó ti nígbà kan rí tí èèyàn kan threaten láti pa Niyi? Like In tó ń try láti sọ ni wípé ṣẹ́rí nígbà míì téèyàn méjì bá ń fa nǹkan kan tó bá wá já mọ́ nìkan lọ́wọ́ ẹ mọ̀ wípé gbọ́n mi sí omi ò tó lè ṣẹlẹ̀ láàrin wọn. But ẹ mọ̀ ipò tí fìgbà kan jẹ́ ex àfẹ́sọ́nà mi. Oh yeah, cause kò kí n fi ọ̀rọ̀ pamọ́ fún mi. Gbogbo bó ṣe máa ń màtírìtẹ̀ tó máa ń fojú ìfẹ́ ìgbolẹ̀ ló máa ń ṣàlàyé fún mi. And was that why you attacked him? Excuse me, officer. What sort of question is that? No, you just tell me. You just tell me. Kí ni business Ọlọ́ṣun nínú mọ́ṣáláṣí? Absolutely nothing. Huh? Think about this officer's motive. What would have been his motive for attacking, the deceased when there's actually nothing to fight for? Mister, you must have met at least once. Oh yeah, I met him once. But tell me at Adufẹ́ tajọ pàdé ní supermarket kan. Oh yeah. Oh, okay. Ǹjẹ́ ẹ ti fi ìgbà kankan rí wípé ìyàwó àfẹ́sọ́nà yín ṣì nífẹ̀ẹ́ sí olóògbé? Adufẹ́ nífẹ̀ẹ́ Niyi. Oh no. Ìfẹ́. Dada, kí ló mọ̀ nípa ìfẹ́? Nǹkan tí kò sí lára àwọn òbí mi nìyẹn tí mo fi di ọmọ ọ̀tá. Ìfẹ́ lágbára. You see, Biola, tí o bá ní kó ń ro dídò ìfọ̀, ìyẹn ọ̀rá dé egun ni. Reason tí mo fi mú dàda wá sí ìbàyẹn ni pé he's your best friend. You guys used to talk. Perhaps there's some certain things you can share with me. Mo tó lè bá dàda sọ. Look here. I want you to forget all about me and move on with your life. You have your life ahead of you. Please stop all this, Biola. Talk to him. Dada, talk to Auntie. Biola, this poor boy is not happy. Don't worry. Be happy. See? Thank you, Daddy.
Please, stop all this. Thank you, Dada. Thank you. Ká máa dúpẹ́ fọ́lọ́run. Kò máa sẹ́ni tọ́lọ́run ò lè lò. Bẹ́ẹ̀ni o. Níṣẹ́ ló yẹ kí Uncle Kọ́lá báyìí kó máa bọ̀ dáadáa ni. Bẹ́ẹ̀ni. And kí preparation kò bẹ̀rẹ̀ lóko báyìí. Kí ìgbéyàwó bẹ̀rẹ̀ ní rẹpẹrẹ o. I can't wait. Can't wait too. Mr. Man, kí ni bá bẹ́ẹ̀ mi náà? Mo ní pé yẹ̀rẹ̀ dá mi lóhùn ẹ̀dẹ̀ jáwọ́ lọ́fíìsì ọ̀gá bẹ́ẹ̀ mo ní sọ fún ìjà ní sùúrù ẹ̀dẹ̀ dá mi lóhùn. At least protocol must be observed. Ẹ dákun torí Ọlọ́run. Tẹ́ẹ̀kan pariwo lébi lórí. Nígbà mo ti mọ ibi tí mo lọ. Ṣé dandan ni kí n tó máa dára mi láàmú? Sọ̀rọ̀ yẹn wà ló kí n kín yín. Monsieur, it is wrong for you to barge into my office. Kọ́tí di máa rí pé kò kanlẹ̀ kó tó wọlé. O tún wá wọlé tán. O ní effrontery láti máa kí anybody. What is wrong with you? Kò rí bẹ́ẹ̀. Ṣé ẹ rí kíní burúkú kúrú bí ẹ̀ ń kàn gbé kọ̀ọ̀kan lójú ogun ọ̀rọ̀ pọ̀tọ́ yín bàbá ilẹ̀kẹ̀? Ṣé ẹ rí kíní? Mo ti kiri o. Nígbà mo kíkiri kò dá mi lóhùn. Kò sí tí òfin rẹ̀ pè tán. Bí ibi kan péré ìgbésí ayé rẹ̀ náà ló dàgbà sí tó dà sí. Mo ti gbogbo sùúrù àti fàdákà ìgbésí ayé rẹ̀ mi ti ń lò kórè. Kọ́lọ́hún ṣàánú mi mọ́mọ́. Jọ́nà, ṣé o lè sọ̀rọ̀ láì má bu anybody? Ẹ̀yin bù. Ẹ dákun ẹjọ́ irú eléyìí torí Ọlọ́run mo wá kí tẹ́ bí àtibọ́sẹ̀jú yín màmí wọ̀ta ṣé o ṣe ju yín lọ́jọ́ náà lọ. Àwọn tó bá parí ọ̀rọ̀ ìjọ náà. Ẹ wo lẹ ń wò bí ẹja tó gbé egun sí. Sísè, Mọ̀sùlùmí mo tó wá ti wá sọ́fún mọ́ màá pariwo. O mọṣẹ́ tá à ń ṣe ń bíbà. Àwọn patient kọ́ wà mí tí kò wọ́n fẹ́ ariwo rárá. A kí ló ṣe náà? A lè máa kọ́ ilé ojoojúmọ́ ni. Táwa, tó bá pariwo, you know what next to do, right? Of course, yes. Bẹ́ẹ̀dì irú yín wà nísàlẹ̀ tí yín ní kẹ́ wá bá mi kẹ́kọ̀ọ́ bá fọ́ọ̀mù. Kó dé wọn. Bẹ́ẹ̀ni bí náà lẹ ti ń ṣiṣẹ́ tí fíkásì bá lórí bẹ́ẹ̀dì ẹ̀yin náà lẹ padà sùn bẹ́ẹ̀. Please, wọ́n máa lọ tẹ̀ ṣùgbọ́n. Ẹ má bẹ̀rù wọn. Ṣé ká máa bẹ́ẹ̀ sọ ṣọ́. Ṣèyí, ẹ lọ attend some files here, please. Ẹni ẹ̀rọ àtẹ̀sí fáwọsì. Ẹlẹ́dìẹ ní jẹ́ fáwọsì, àwọn ẹdìẹ náà ní kẹ́lọ́ àtẹ̀sí tẹ́ ẹ̀ bá mọ̀. Àṣẹ́rí ẹ wò àǹtí. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ni ẹ sì mọ́ ṣe lọ. Ẹsẹ̀ ń ṣe náà ni ẹ sì mọ́ sí lọ ènìyàn náà ní ṣerú èyí o kó mọ̀ mọ̀ rábọ̀ o. Kí ṣe pé mo fẹ́ pariwo ẹ sì mọ̀ mi láti lẹ̀ pé mo jẹ́ ọmọkàn tó yẹ pé kò fẹ́ràn wàhálà jẹ́jẹ́ ni mo mọ́ lọ bí ọkọ̀ èkó àti tí tráfíkì bá mu lọ ni mo fi mọ́ dúró sódò. I'm beginning to suspect Kọ́lá. Ó dàbí ẹni wípé bọ̀bọ́ yẹn máa ní skeleton nínú cupboard ẹ̀. No, mi ò rò bẹ́ẹ̀. But to me, I feel there is something fishy about the disease that Wumi. So, what do you suggest? We need to invite them over because so that we, if it's a team bá wọn sọ̀rọ̀ yẹn, òun gangan ni kò jẹ́ ká get wọn dáadáa. Ó mọ̀ pé yẹn máa le díẹ̀. You know, they are not all suspects. Akọ ní ká fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò ni tábà wá ní ká máa pè wọ́n wá pè wọ́n lọ you know it's gonna be a bit difficult. So. Monsieur, ṣé nǹkan tó ń sọ fún yín sì ń pé Kọ́lá ń yàlẹ̀? Àǹtí ọ̀rọ̀ mélòó mo fẹ́ mọ sọ́n gbòòrò ayé mi tí mo mọ̀ parọ́ ṣé rí ọmọbìnrin tí mo gbé wà gan-an ìrìn yàn lálẹ́. What? Ọ̀rọ̀ wọ́n ti kọ́ lé o ọ̀rọ̀ wọ́n ti kọ́ ẹ má fọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ tó wà lẹ́yìn bó sì rí gan ni mo ti sọ fún yín. Nothing more than that. Àmọ́ ṣé ẹ lè sọ fún wa nǹkan tó wà láàrin ẹ̀yin àti Kọ́lá? Actually, rhetorical question lè bèrè yẹn but orí ẹ jẹ́ police officers máa dá yín lóhùn. Kí ló fẹ́ wà láàrin èmi àti Kọ́lá? Biola ọ̀rẹ́ mi ni, Kọ́lá ọkọ àfẹ́sọ́nà ẹ̀. That's just the relationship. And bóyá ẹ mọ̀, èmi àti Biola close gan. Childhood friends ni wá, in fact àti dàbí ọmọ ìyá ni. So ọkọ ọ̀rẹ́ mi, òun ni Kọ́lá jẹ́. Tẹ́ bá wá ní nǹkan mi tẹ́ fẹ́ béèrè o, ẹ lè sọ fún mi. Ṣẹ́rí ìtẹ́ béèrè yẹn, àmọ́ ni kò kí n ṣàrẹ̀ ràn. Yes, àwa náà mọ̀ tẹ́lẹ̀ pé àmọ́ ni. Torí ẹ̀ ló ṣe pinnu láti pa ọ̀rẹ́ ẹ̀ kó bá lè jogún ẹ̀, right? Young lady, àdá tí ò bá fi nǹkan kan pamọ́ fún wa
Sórí gbogbo bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bẹ́ pátápátá ni Ọ̀gbẹ́ni Monsuru ti jẹ́ ká mọ̀. So it is better for you now to tell us the truth. Kó tó late. Òkùnkùn ṣú, àwòrójú oníkà o. Ta ló mọṣẹ́ òkùnkùn tó lọ́dọ̀ òṣùpá lọ́rọ̀? Close your eyes. Ta ni ẹni tó Ó ti tó. ẹ fi ráyè sílẹ̀. Adé kẹ́ fi ráyè sílẹ̀. Àwọn olè máa fìfẹ́ yí mi lórí o. Mr. Married Man, this is your problem. They get married in less than a week. So, ó ṣe pé ìyàwó ẹ wá. Ìyàwó mi. No, ó mọ̀ kó tó ṣẹlẹ̀. Ìyàwó mi. Kò lè jáde fún ọ. Mr. Komi and Mr. Kola, you are under arrest. Fún kí ni? Fún ẹ̀sùn pípa Ọ̀gbẹ́ni Adeniyi Johnson. Listen, whatever you guys say here right now could be used against you in the court of law. Our advice, kẹ́kọ̀ọ́ dìde bẹ́ẹ̀ kẹ́dọ̀rà jáde. Mr. Man, respect yourself. Stand up now. Well, honestly, I hope you guys have proof for this. Hey, what's going on? I don't know. If you try anything stupid, to bá ṣe anything funny, bẹ́ẹ̀ máa gbàgbé bullet sí ẹ lẹ́sẹ̀. Ìwọ down jati ìka olójú funfun. Stand up. Now sit down. Don't even try it. Try what? Move. Don't try anything funny. Move. Man, gbàgbé bullet sí ẹ lẹ́sẹ̀. Don't touch me. Hey, follow them. Follow. Hold on, tó bá dé police station wá sọ bó ṣe jẹ́ sí wọn. Ọ̀rẹ́ mi. Yes. Má pẹ́ tó ti bọ̀. Ká tó rí wọn náà kó ti padà dé. Let me just talk to her. Ká gbọ́ nǹkan tó fẹ́ sọ tó ti bọ̀. Right, sorry, no problem. Kola, má bínú fún ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ yìí o. Because mi ò mọ bí o ṣe máa gbà sí. But as a friend, a close one for that matter, I believe ó yẹ kí lè bá ẹ sọ̀rọ̀. Kola, you're getting married in like a week time. I'm sure but you next week or you're just lady Isha. Call me. Ṣé kí n má o mi pé kí n má lọ rí ni. Cause ó sọ fún mi pé a kàn fẹ́ sọ̀rọ̀ lásán ni. And you know, wọ́n ní pé ẹni tó bá máa mú ọ̀bọ, ó ní gangan ní láti ṣe bí ọ̀bọ ni. Let me just say that for the last time. Jẹ́ kí n gbọ́ nǹkan tó fẹ́ sọ. Bro, I promise you, mo ní misbehave so gbọ́. Well, true. Ẹni tó bá fẹ́ mọ ọ̀bọ wọn láti ṣe bí ọ̀bọ. But all the same, you need to be careful. One more round of beering, late anyone. And it's when you least expect the man strike. Please, just make sure you're safe in there. I'll see you soon. See you soon. Má jẹ́ kó ju wọn, don't worry now. Make sure you're safe. Don't worry, bro. I know what you mean. Má pẹ́ o. Wumi, gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ wípé ìgbéyàwó mi ò ní pẹ́ mọ́. Please, I just want us to put an end to this thing we call love. Jọ̀ọ́ torí Ọlọ́run. Aremu, this thing we call love, but you know it's not possible. I love you and you know it. I love you. You have to. Ìgbà yẹn nìyẹn.
Jọ ex mi ló jẹ́ èmi àti ẹ̀dẹ̀ ti fira wálẹ̀ kí tó ṣalábàápàdé Àdùfẹ́ jọ torí Ọlọ́run kó má bàa lẹ́yìn fáwọn méjèèjì jẹ́ ká ẹ̀ǹdẹ̀ sí bíbá jù. I understand. Oh baby, one last time. No, just stop, please. I'm this thing called love. I can't just get over it. No, me, I don't want to do it. No. I don't want to do it. Just let me go. I want to do it. Just let me go. I don't want to do it. No, stop. Just stop. Wumi. Go. Oh my God. Baby. Ẹ bá wa wò Mr. Mosu, ẹ bá wa wò. A máa ń lẹ̀ bíbá ibi tó kò kí sáfà. Afa. Ọkọ sáfà ni ṣé mo kọ péjọ? Ṣé bí mo bá ẹ fi báyìí ni mo ti dẹ́rù ọ̀pẹ. No, I have work. Because irọ́, because ẹ̀tàn, love is a beautiful thing. Nígbà òjò, nígbà ẹ̀rùn, ṣó máa dúró tì mí. 'Cause when I look into your eyes, do you know what I see? Ìfẹ́ bí ọmọ ìyá, ọ̀rẹ́ bí alábàárìn mi ni. Ìfẹ́ tó bá fẹ́ ń jó, má má gbẹ́lú rẹ lọ. Ìwọ ló fi jóyè lọ mí, má má lùlù mi fàyà. Torí ayé sọ pé ní àpọ̀jù ọkùnlé o, wọ́n ní wọn ò jẹ́ ní ẹgbà. Wọ́n ní ẹni àbá fọ̀rọ̀ lọ, wọ́n lálárò kiri ni, ayé lálárò kiri ni. Ẹni àní kò fẹ́ ní lójú o, wọ́n lọ́ta ló fi sẹ́nu o. Ìwà ló ní ìwájọ́, dákun má má lùlù yìí fàyà. Ìbá ijó ìfẹ́ wọ̀ mí lára ló fẹ́ máa pẹ̀lú rẹ lọ. Ìwọ